àwọn ọlọ́pàá wọ́n ti wá gbálàgbà o. Ikú aláàgbà bàbá egungun ó dọ̀rọ̀ sí gbogbo wọn lọ́rùn wọn sá kíjokíjo. Sinimá ti tún Ikú aláàgbà sinimá ńlá ni ó ti jáde wá lórí YouTube. Iṣẹ́ ńlá ni ààbò tún wò ní o. Sinimá titun Ikú alágbà. Ikú pàgbé ó parọ́, ikú pàlùkù bọ̀ sùn, ikú palékèlékè tó ń tẹ fún. Ikú tó pa alágbà bàbá ilé egun ló pa. Ẹ̀yìn ìgbín ni wọ́n fi kára hun ọ̀kòkò. Iná mugi ó dé dú. Alágbà ló kú ni gbogbo lẹ̀ ń pò yìí. Olóko ò lè roko, olódò ò lè rodò. Mùsùlùmí ò lè kírun mọ́sáàsì. Onígbàgbọ́ ò lè jọ́sìn ṣọ́ọ̀ṣì. Ó wá di woro sí woro. Adìẹ bàlókun ara òrokun ara òra díẹ̀ mọ́. Ikú alágbà sinimá tó le koko gbóná janjan. Ọ̀pẹ pàtàkì lọ́wọ́ Délé Adéyanjú àgbàlẹ́tù tó gbé lórí ètò rẹ̀ wípé ó tẹkúnlé Ramon Poster díẹ̀ làwọn followers àgbàlẹ́tù káàkiri àgbáyé bá ń ṣèrànwọ́ owó fún Kúnlé Ramon Poster kápẹ́jú ọlọ́kùn lásìkò kámẹ́bà àsìkò ẹni wà láìtọ́jọ́. Kúnlé Ramon Poster padà bọ̀ sípò ló wá ṣe sinimá náà tá a pè àkọlé ẹ̀ ní Ikú alágbà. Iṣẹ́ bàbá iṣẹ́ ni sà Bọ́lárìnwá Àṣìṣì Àṣìlú direct ẹ̀ assistant director ní Tajudeen Sodiq TJ executive producers ní Ọlámídé Ọpẹ́yẹmí Adéwuyì Àtẹniọlá Zainab Adéwuyì starring Lanre Adedwura Kúnlé Ramon Poster soliu gbolagade ogboluke bàbá akọ́lé oṣó Ọpẹ́yẹmí Àríkẹ́ tó ta lẹ́nu Ọlá Samuel àfààní agbélédàfà Fẹ́mi Àràbà Bigger Bass ọmọ West Adéwálé direct Adésínà wòlíì òṣòlẹ̀ Saheed Èṣù Tọ́yìnbá Débùkọ́lá introducing Bísọ́lá Janet Olúpẹ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní Ikú alágbà subtitled in English ó ti jáde wà lórí YouTube báyìí àwọ̀ tó wò ní o ẹgbà bẹ́ẹ̀.